Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Kolo apá kẹta ṣùgbọ́n ká tó tẹ̀síwájú mo lérò pé gbogbo yín fẹ́ wo apá kẹta fíìmù Kolo tó bá rí bẹ́ẹ̀ ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù Kolo. Ẹ má sọ pé mi ò sọ fún yín o torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù Kolo tí ó bá jáde o. Ẹ má gbàgbé láti tẹ subscribe button lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Kolo apá kẹta. Mo lérò pé gbogbo yín ti wo apá kìíní fíìmù Kolo ẹ dẹ̀ ti wo apá kejì fíìmù Kolo tó fi dórí apá kẹta tí à ń dúró dè báyìí. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù láti apá kìíní títí dé apá kejì fíìmù Kolo ta ni òṣèré náà tí ẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. A kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ ire ó dìgbà.